Aláàfin tuntun yẹ ká mú ẹ̀gàn kúrò. Ààfin wo ló yẹ kí ó kọ́kọ́ wọ̀? Ọ̀dọ̀ Ọọ̀ni ni, ibẹ̀ ló yẹ kó kọ́kọ́ lọ. Aláàfin yìí gbéra, ó fi gbogbo ọba ilẹ̀ Yorùbá sílẹ̀, ó gbọ̀nà Sókótó lọ, ó lọ fíṣítì Sultan of Sókótó. Ọ̀rọ̀ yìí gbomijé lójú mi, ilé tàn yìí. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé mo wà lára àwọn tó campaign tako Gbádégẹṣin tó ló fẹ́ gba oyè. Lukman Gbádégẹṣin tó dàgbà sáàfin Sultan. Mo wà lára àwọn tó tako pé kò jọ a lè gbé ọba tó ká mọ̀ parẹ́ bọ́rọ́bọ́ níwájú Sultan, a lè fi jọba nílẹ̀ Yorùbá, kò ní jọ. Mo wà lára àwọn tó kàn gbé ó wà ní YouTube mi, ẹ wò ó. Now Aláàfin tuntun wá jẹ, ó wá gbéra ẹ̀ lọ sọ́dọ̀ Sultan. Ẹ má jẹ́ tàn yín ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ Oòduà, ọmọ kóòtù ojíire. Sultan mo lè fi gbogbo ohun tí mo ní búra, a máa ṣe gbogbo nǹkan, a máa gbé mọ́ra, a máa gbé Aláàfin tuntun yìí, a máa gbé mọ́ra kó ba lè máa àtàkì Ọọ̀ni, kó ba lè ráyè jọba dominate lórí ilẹ̀ Yorùbá, so that anything tó bá ṣe ọkàn abalẹ̀ pé ṣèbí mo ní Aláàfin níbẹ̀. Ọkàn mi wá gbọgbẹ́, ọkàn mi wá bàjẹ́ lọ́jọ́ tí kábíyèsí Aláàfin tó ti jẹ. Ẹ̀yin èèyàn, ó lágbára o, gbogbo ọmọ kóòtù òjíire, ó lágbára gan-an. Ẹ máa rí pé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀, pàápàá jùlọ lórí ìgbésẹ̀ tí Aláàfin tuntun tí wọ́n gbé, ìyẹn kábíyèsí bàbá Ọwọ́adé, látàrí ìgbésẹ̀ tí wọ́n gbé lọ sí ìlú Sókótó láti lọ fíṣítì Sultan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sọ̀rọ̀, wọ́n ti ń sọ ìtumọ̀ n tó lè jẹ́ àbájáde àkóbá tí irú ìrìn àjò yẹn tó lè kó bá Yorùbá. Ṣùgbọ́n mo gbé òṣùbà káre gidi fún alàgbà Ọmọlúkà, nínú àwọn tí mo respect nínú ọ̀rọ̀ Oòduà nation, wọ́n wà ń bẹ̀. Bàbá yìí sọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé tí ò lábùlà. Tí wọ́n bá ní kéèyàn ó sọ òótọ́ ọ̀rọ̀ tí ò lábùlà, mo gbé òṣùbà káre fún yín. Lágbára Ọlọ́run, ìgbà tí ilẹ̀ Yorùbá bá dé tán, àwa àtẹ̀yìn àjọ jèrè ẹ̀ ni. Wọ́n ní fẹ́nikẹ́ni ṣàwátì inú gbogbo wa. Now ọ̀rọ̀ jábọ́, ẹ rí i pé bẹ́lẹ̀ ń já tẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́n, tẹ ọkọ̀ gbọ́n yẹn, ẹ tí ì gbọ́ nǹkan kan o, ẹ ṣẹ̀ fẹ́ gbọ́rọ̀ ni, torí wọ́n mọ̀ọ́mọ̀ lọ wú àwọn nǹkan kan jáde, wọ́n wú jáde. Bọ̀ ẹ̀yin èèyàn, ẹ máa pín fídíò yìí, ẹ jẹ́ ó kan gbogbo àwọn ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ ó kan wọ́n lọ́wọ́. Ẹ wàá ṣe ìrànlọ́wọ́ kan fún mi, ẹ máa kọ́mẹ̀ntì sábẹ́ fídíò yìí. Mo fẹ́ máa mọ opinion ti yín lórí ọ̀rọ̀ yìí. Ẹ gbọ́, ṣé gbésẹ̀ tí Aláàfin tuntun gbé, ṣé gbésẹ̀ tó dáa ni? Torí mo rí pé ní gbogbo ilẹ̀ Yorùbá wọn lọ sọ the first ọba tí wọ́n kọ́kọ́ fíṣítì òun ni Sultan of Sókótó. Ibo ni gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá wà? Ibo l'Ọọ̀ni wà? Now ẹ máa kọ́mẹ̀ntì, mo fẹ́ kọ́rọ̀ ìkó wà interactive, kájọ máa kọ́mẹ̀ntì, ká máa fi èrò wa hàn. Ẹ má jà bú ẹnikẹ́ni, ẹ má jà ṣépè. Ẹ mọ̀ pé lórí ìkànnì ayé àìṣépè àìsí ìbúyàn, àákànṣá gbìyànjú. Ẹ lè kọ́mẹ̀ntì láì búyàn, ẹ lè kọ́mẹ̀ntì láì gbẹ́nikẹ́ni ṣépè. Ẹ já máa fi èrò wa hàn, ẹ máa share kó kan gbogbo àwọn èèyàn wa la fọ́nrán. Tá a bá ṣe àṣìṣe, tá a bá ṣe mistake ní irú wọn Nàìjíríà, a gbọ́dọ̀ jẹ́ kí irú yẹn náà kó repeat. In tó gbé wọn Nàìjíríà ṣubú kò gbọ́dọ̀ tún gbé wa ṣubú nínú orílẹ̀-èdè wa tuntun tá a fẹ́ gbà. Ìwọ olóríire ènìyàn, bá mi pín program yìí, torí wàá rí pé program tó mú ọpọlọ dání ni. Ọ̀rọ̀ yìí wá ń bá fún mi, ṣùgbọ́n à ń fi ọgbọ́n ń gbé, à ń fọpọlọ ń gbé, à ń gbàgbọ́ pé Ọlọ́run àtàwọn tó nílẹ̀ wọ́n máa gba ògo lórí ọ̀rọ̀ ìran wa, ìran ọmọ Oòduà, ìran kóòtù. À ń ṣe àfọgbọ́n tì í, à ń fọgbọ́n tì í. Ọlọ́run wá ṣẹ́rí, Ọlọ́run mọ bó ṣe ń ṣiṣẹ́. Ọọ̀ni Adéyẹyè, Ẹniìtàn, Ògúnwùsì, Ọ̀jájá,
Ọlọ́run yàn gẹ́gẹ́ bí Ọọ̀ni Ilé Ifẹ̀, gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀, orí tó bá máa jọba kò sí tẹ́nikẹ́ni lè ṣe sí àjẹ́. Ìkẹ̀dẹ̀ díẹ̀ ṣe ọjọ́ kan péré ló fi jọba òun, àjọba náà ní orí tá a bá ti kọ́ kó máa jọba. That is God. Bọ́lọ́run ṣe ń ṣe tiẹ̀ nìyẹn. Ọọ̀ni Adéyẹyè ká mú tẹnu ẹ̀gàn kúrò. Kábíyèsí yìí gbogbo wa la rí gẹ́gẹ́ bí ẹni tó níwà pẹ̀lẹ́, ẹni tó ní sùúrù, ẹni tó ń fẹ́ àlàáfíà fún àwa ọmọ Yorùbá. Ó lè kù síbì kan o, gbogbo wa la mọ̀ pé lóòótọ́ kábíyèsí ò tí ì ṣe tó bá a ṣe fẹ́. Ṣùgbọ́n tá a bá sọ nípa ìwà, individual character, ẹ rí i pé Ọ̀ọ̀nìrìṣà ó jẹ́ ẹni tó fẹ́ràn àlàáfíà, is a peaceful man. A mọ̀ pé nínú ìrìn àjò òmìnira wa yìí, bàbá ò ṣe tó bó ṣe fẹ́, bàbá ò ṣe tó bó ṣe fẹ́, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó fẹ́ràn ìṣọ̀kan tó dẹ̀ fẹ́ràn àlàáfíà ni. Now, oríṣiríṣi ìbéèrè ló ń jáde, oríṣiríṣi question ló ń jáde wípé ṣé Ọ̀yọ́ ò ní fẹ́ jẹ gàba lé wa lórí, ṣé Ẹ̀gbá ò ní fẹ́ sọ pé báwo ni tiwa ṣe jẹ́. Àwa dẹ̀ ń bo mọ́lẹ̀ àpá àwọn pé kò lè jọ, which is fact, kò lè jọ. Now, ọkàn mi wá gbọgbẹ́, ọkàn mi wá bàjẹ́ lọ́jọ́ tí kábíyèsí Aláàfin tó ti jẹ. Látọjọ́ náà ni gbogbo nǹkan ti dàbẹ́ ni wípé kò ṣẹnu rẹ mọ́ fún ìran Káàárọ̀ Oòjíire. Nǹkan ò wá jọra, ẹ má ṣì mí gbọ́, ó pẹ́ tó ti bàjẹ́ o, ó pẹ́ tó ti ń dàrú nílẹ̀ Yorùbá o, ṣùgbọ́n àwa ti ń gbàgbọ́, a dẹ̀ ti ń bẹ Ọlọ́run pẹ̀lú àwọn ìgbésẹ̀ àti ń tó pé á tò. Ìrẹ́jẹ ló máa ń tú ẹgbẹ́. Ìyìn tó bá jọ jẹ́ ti gbogbo wa, kí wọ́n jẹ, kẹ́ni yìí jẹ, kájọ jẹ, òun lẹgbẹ́ fi í gún. Nígbà tí kábíyèsí yìí ti wo orí àléfà, àtìgbà ẹni wàhálà ti bẹ̀rẹ̀. Yorùbá pé o, Yorùbá sọ wípé béèyàn ò bá torí iṣu jẹpo, èèyàn máa torí epo jẹṣu. Ìgbàgbọ́ tèmi ni wípé tí wọ́n bá tiẹ̀ ń pọ́n kábíyèsí ní fún ìyẹn Aláàfin Ọ̀yọ́, tí wọ́n bá ń pọ́nlé fún, tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀, tí wọ́n ń tẹ̀ báṣubàṣu, kó bá lè ṣí ìwà hù tàbí kó bá lè ṣí ọ̀rọ̀ sọ, ó yẹ kí bàbá yẹn fúnra, ó yẹ kó kíyèsára, ó yẹ kó prúfù fún pé gbogbo àgbáńlá ayé pé òun ṣẹ̀ṣẹ̀ dọ̀ba ni, ẹ lè gbọ́ burúkú lẹ́nu òun. Ṣùgbọ́n lọ́jọ́ tí kábíyèsí ti jẹ oyè, ọjọ́ tán ti ṣe ìwúyè, ọjọ́ náà ni wàhálà ti bẹ̀rẹ̀ nínú ààfin. Ṣé ẹ̀dẹ̀ wá rí táwa discover? Yorùbá ní Bíbélì ó ní ìgbéraga ní ṣíwájú ìparun. Ìgbéraga ní ṣíwájú ìparun. Mo discover pé kábíyèsí Aláàfin tuntun yìí, ìwà ìgbéraga gbé wọn wọ̀. Observation mi ni àwọn nìkan jáde kan prove ẹ̀ fáyé. You don't need to arrest me, you don't need to accuse me, you don't need to èmi observe pé ìwà ìgbéraga ó wà nínú ìwà Aláàfin tuntun yìí. Ẹ̀yin ni kẹ́ jáde kẹ́ prove ẹ̀ fún gbogbo àgbáláyé pé ẹ ò níwà ìgbéraga. We are not a baby. Kì í ṣe ọmọ tó ń gbé kọ́rùn-ún roko. Àwa náà àti tábà ń ka ẹni èjì, ó ti ṣe díẹ̀ náà táwa ti dé ilé ayé, àti ríran níwọ̀nba díẹ̀. Ṣé wá níbi tí mò ń lọ gangan ni wípé àwọn ìgbésẹ̀ tí àwọn Ọ̀yọ́ bá ń gbé, tí kábíyèsí bá ń ṣe àwọn nǹkan kan, ẹ̀tọ́ yín gẹ́gẹ́ bí Ọ̀yọ́ ni pé kẹ́ ẹ gbà á lámọ̀ràn pé bàbá ẹ má tí ì jẹ́ ká gbé yẹn wá, ẹ̀ṣẹ̀ lórí àléfà ni, ẹ má tí ì jà. Àlùmọ̀rúfù
ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yìí tó bẹ̀rẹ̀ sí ní gbé ṣé wọn pé ìyí tó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ òun ni ìtàn oríṣiríṣi. Ọ̀yọ́ ni ó nílẹ̀, Ọ̀yọ́ ló ní Yorùbá, Ọ̀yọ́ ní Yorùbá, Ọ̀yọ́ ló lórí ọba, Aláàfin ló lórí ọba gbogbo Yorùbá. Ìtàn tó ti ń ṣẹlẹ̀ tipẹ́ ni tó jẹ́ pé Ọlọ́run máa ń dọ́gbọ́n paná ẹ̀. Ṣùgbọ́n Almaroof tún gbé dìde. Almaroof wàá jèrè iṣẹ́ ọwọ́ ẹ o. Ara ẹ̀yin àgùntàn ewúrẹ́ tẹ́ daṣọ àgùntàn bóra nínú ìrìnàjò Yorùbá nation yẹn. Wàá jèrè iṣẹ́ tó ń ṣe. Ibi tó ti yẹ kó o dúró, kó o wọ́nà bí àlàáfíà ṣe máa jọba, kó o dìde kó o rìn fún àlàáfíà ìran ọmọ Yorùbá. Aláàfin àná o ò ní àṣẹ̀sì sí. Òun àti Ọ̀ọ̀nìrìṣà àwọn méjèèjì jọ ṣe báyìí ni wọ́n jọ rẹ́, kò síjà láàrin wọn. Ọ̀ọ̀nì ń bọ̀wọ̀ fún, òun náà fi ọ̀wọ̀ tí Ọ̀ọ̀nì ó fi fún. Ọ̀ọ̀nì tuntun wá, Aláàfin tuntun wá jẹ kàkà ìwọ tó ló fẹ́ràn Yorùbá, tó ló fẹ́ràn ìran tí ẹ wá gbọ́ná ẹ̀yin Ọ̀yọ́ tó bá wá jẹ́ lóòótọ́ àtòdodo Aláàfin ló lórí ọba Yorùbá, ó wá tọ́ sí ẹ̀yin Ọ̀yọ́ Aláàfin kẹ wá máa tẹ ìran Yorùbá tó kù yẹn, kẹ wá máa tẹ wọ́n mọ́lẹ̀ bàṣàbàṣà, kẹ wá máa pírẹsì wọn bàṣàbàṣà bó ṣe wù yẹn. This is 21st century. Ojú ti là, ayé mo jù ẹ́ ojú mi ti kọjá. Níbi tí àbúrò ti rí ṣe ju ẹ̀gbọ́n lọ, tẹ̀gbọ́n kan á tún máa fi ọ̀wọ̀ fábúrò. Kódà níbi tí lẹ́bù délé ní tó bá lóò jẹ́ ìgbọ́n tó lówó ká má rí ìwé ẹ̀rí, tó bá respect àbúrò ẹ̀, àbúrò àwọ̀ ẹ̀ á fi ẹgbọ́lẹ̀. Kó wá jẹ́ lóòótọ́, kó jẹ́ lódodo, ẹ̀yin Ọ̀yọ́ tí ẹ wà lórí lóòótọ́. Ṣé in tó wá tọ́ ni kẹ́ ẹ wá máa fi igi, kẹ́ ẹ máa fi gún gbogbo àwọn tó kù nílẹ̀ Yorùbá, kẹ́ ẹ máa fi gún wọn lójú ni? Ẹ̀yin Ọ̀yọ́, bọ́mọdé bá kọjá àná, àwọn àgbà á sì fi tàn balẹ̀. Ẹ wojú mi dáadáa, èmi gan fẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn. Gbogbo ìtàn tẹ́ ti dorí ẹ̀ kodò lórí ọ̀rọ̀ Káàárọ̀ Oòjíire, lórí ọmọ kóòtù. Gbogbo ìtàn tẹ́ dorí ẹ̀ kodò, àwa gan súnmọ́ àwọn àgbà agbọ́tàn, àwa gan fẹ́ wá máa pìtàn. Àwọn tó pera wọn láàrẹ òpìtàn, tó jẹ́ pé wọ́n kóra wọn tó fẹ́ máa sọ ohun tí ò ṣẹlẹ̀. They are not telling the history, telling story as if bó ṣojú wọn. Wọn ò tiẹ̀ fi respect sí, wọn ò tiẹ̀ fi ọ̀wọ̀ sí, wọn ò tiẹ̀ sọ pé wọ́n sọ wípé wọ́n wá ń sọ bígbà tó ṣojú wọn, bígbà tó jẹ́ pé ṣe ni wọ́n jókòó, bígbà tó ṣojú wọn, bígbà tó jẹ́ pé wọ́n wà ń bẹ̀ nígbà tí wọ́n dá Ifẹ̀ sílẹ̀, bígbà tí wọ́n wà ń bẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ Ọ̀yọ́. In tí mo mọ̀ ni wípé when you are telling a history or story, tẹ́ bá ń sọ, you do it with utmost respect fún àwọn ẹ̀yà tó bá ló fẹ́ sọ ìtàn wọn. Ṣùgbọ́n gbogbo yín pátápátá ẹ bẹ̀rẹ̀ sí ní dára tó wù yín, ẹ bẹ̀rẹ̀ sí ní pa ìtàn tó wù yín, ẹ wá fi ìtàn yín ẹ fi ń da ìran ọmọ Yorùbá rú, ẹ fi ń kọ́ sí wàhálà sáàárín àwọn ọmọ Yorùbá. Ṣé rí ìyí tó fi ìyà ń jẹ ìran Yorùbá lọ́pọ̀lọpọ̀ ìgbà ni àìfẹ́ gbà fúnra wa. Àwa gbà, ẹ gbọ́, àwa gbà pé ká gbàgbé àwọn ìtàn tó lè dá ilẹ̀ rú, kájọ gbà fúnra wa, kájọ máa jẹ Yorùbá lájọ ń jẹ, kájọ máa jẹ bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin Ọ̀yọ́ ẹ fẹ́ torí yẹn fẹ́ máa tẹ̀ wá mọ́lẹ̀ báṣubàṣu. There is no doubt ní ilẹ̀ Kóòtù Ojíire ọba àkọ́kọ́ is Ọọ̀ni Ilé-Ifẹ̀. The first king, number one king is Ọọ̀ni Ilé-Ifẹ̀. Ìwọ tó bá ló jọba, though everybody lè dára tó wù, eléyìí dára tó wù, kọ́hún dára tó wù, after all inú àfihàn ló wà. Ó dàbí Rashidi tó ń sọ̀rọ̀ yìí pé everybody di paramount ruler láyé ara ẹ̀, ó bú Ọọ̀ni, ó sọ̀rọ̀ kíní kan, kò parọ́, paramount ruler láyé ara ẹ̀ ni.
ṣùgbọ́n ọba ju ọba lọ. Ọọ̀ni Ilé-Ifẹ̀ òun ni ọba àkọ́kọ́ nílẹ̀ kóòtù òjíire. Àwọn ìwọ ló máa ń tán rí tán ṣe famugbójú ọba, kò yẹ òun ṣe iṣu. Àwọn náà ń disgrace ara wọn. Ìjọ tó ti ń sọ̀rọ̀ sọ́ọ̀ ni ẹ̀yìn rí tọ́ọ̀ni jáde tó sùn. That is maturity. Kábíyèsí mo gbà fún yín. Maturity of the highest order. Kò tí ẹ̀rí tí wọ́n rò. Eléyìí tá láàfin tó ṣẹ̀ṣẹ̀ jẹ tó ń ṣe Ọọ̀ni ò tí ẹ̀rí tí wọ́n rò, kò tí ẹ̀ mọ̀ bóyá wọ́n ń mí bóyá wọ́n ń rìn. No, ẹ̀yin ọmọ yóò, ẹ̀yin ọmọ kóòtù. Aláàfin tuntun yẹ ká mú ẹ̀gàn kúrò. Ààfin wo ló yẹ kí ó kọ́kọ́ wọ̀? Ọ̀dọ̀ Ọọ̀ni ní ibẹ̀ ló yẹ kó kọ́kọ́ lọ. Lọ́jọ́ ìtàn sọ wípé lọ́jọ́ tí wọ́n fi Adéyẹmí Lámídì, ọjọ́ tí wọ́n fi jẹ ọba Lámídì Adéyẹmí Aláàfin àná tó gbéṣẹ̀, ọjọ́ tí wọ́n fi jẹ ọba tí wọ́n dé ládé, ẹni àkọ́kọ́ tó lọ kí tó lọ visit òun ni ọba Tádéníkáwò Adésọjí Adérẹ̀mí, the then Ọọ̀ni of Ifẹ̀. Ó dẹ̀ ní oyè ètùtù tí wọ́n ṣe fún ní Ifẹ̀ kó tó pera ẹ̀ ní Aláàfin. A gbọ́ nínú ìtàn dáadáa. Ẹni ọba tó kọ́kọ́ lọ visit is ọba Adésọjí Adérẹ̀mí, Ọọ̀ni Ifẹ̀ ìgbà yẹn. Aláàfin yín tẹ́ṣẹ̀ jẹ́ ọjọ́ tó gun orí oyè, ọjọ́ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ wàhálà, ọjọ́ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìjà. Èmi ò wá sáìdì Ọọ̀ni, ṣùgbọ́n ẹ jẹ́ ká sòótọ́ síbi tó ti tọ́ wà. Tó bá pèèyàn ní adarí, tó bá pèèyàn láṣíwájú, ẹ jẹ́ ká gbà fún pé aṣíwájú ni. Bẹ́ẹ̀ bá pọ́n nílé, tẹ́ ẹ bá buyì fún níbẹ̀, kò dín iyì ti yín kù, kò dín iyì yín, kò dínkù, kò bùkù nínú ẹ̀. Ọọ̀ni ni bàbá gbogbo ọba ilẹ̀ Yorùbá, ẹ gbà bẹ́ẹ̀. Tọ́ọ̀ni bá wá ń ṣe ohun tó kù díẹ̀, a lè bá wọn wí, a lè jọ sọ, ká pariwo ẹ̀, ká ṣe gbogbo ẹ̀, kí bàbá dé amend kó adjust, kò sí tó burú nínú yẹn. Ṣùgbọ́n pé ká gbé tí ìtàn dúró, ẹ jẹ́ ká kúrò lórí irọ́, ẹ yé pa ìtàn kíntàn, ẹ yé sọ ètekéte kiri mọ́. Ẹ má dalẹ̀ Yorùbá, ẹ má dalẹ̀ kóòtù, ẹ má dàrú. Yorùbá yẹn ti gbé everybody lára, ṣùgbọ́n wọ́n fi ń tẹ̀ wá báṣubàṣu. Ẹ̀yin Ọ̀yọ́, àwa òun ṣe Yorùbá o, kò sí tó jẹ́ Yorùbá nation mọ́. Oòduà nation tàbí kóòtù, ẹ̀yin àgbààgbà Yorùbá, ẹ̀yin àgbààgbà kóòtù Ojíire, bàbá Professor Banji Akíntóyè, ọ̀rọ̀ yìí ó yẹ kẹ́ ẹ ṣiṣẹ́ lé lórí o, kó tó di nǹkan, kó tó dariwo, kó tó dá wàhálà lẹ̀. Ẹ ṣiṣẹ́ lé lórí, kẹ́ ẹ pe àwọn àgbààgbà tó bá yẹ kẹ́ ẹ pè, kẹ́ ẹ kójọ conclude bóyá Oòduà nation la fẹ́ padà sí tàbí kóòtù nation. Ilé tẹ́ bá ń fẹ́ nínú ìka mọ́. Àwọn kan tí ẹ sọ fún wa ipa lórúkọ tẹ́lẹ̀, bóyá ẹnìkan àwọn kan ń pè ní bóyá Kẹ́mi náà ń pè, bóyá Kẹ́mìtì àbí Kẹ́mẹ̀tì àbí whatever they call it, I don't care. Tó sábà ti jẹ́ Yorùbá, kódà ó tẹ́ mi lọ́rùn kan ní ká wá máa jẹ́ Ìjẹ̀bú nation, ó tẹ́ mi lọ́rùn. Tí Ìjẹ̀bú, tí agreement tó dájú bá ti wà lẹ̀, bẹ́ẹ̀ ní ká jẹ́ Ẹ̀gbá nation dédé mẹ́lẹ́, bẹ́ẹ̀ dẹ̀ ní ká máa jẹ́ Àkókó nation, Àbẹ́kìtì nation, kò káyé. Tí agreement tó concrete bá ti wà, tẹ́ẹ̀nikẹ́ni ní tẹ̀kútẹ̀ dédé wa ló ṣe. Ṣùgbọ́n ṣé àwọn Ọ̀yọ́, ṣé wọ́n rẹ́dì àti gbà fẹ́nikẹ́ni ní ilẹ̀ kóòtù Ojíire? Ṣé wọ́n rẹ́dì àti fa everybody mọ́ra nílẹ̀ kóòtù Ojíire? Kò ṣeé ṣe. Ọọ̀ni ò lè pàdé yín kó wá máa gbọ̀n fún yín. Ibi tán bá fi sórí wọn ò kì í fi tẹ́lẹ̀. Aláàfin yín gbéra, ó fi gbogbo ọba ilẹ̀ Yorùbá sílẹ̀, ó gbọ̀nà Sókótó lọ, ó lọ bísítì Sultan of Sókótó. Ọ̀rọ̀ ìgbòmìjẹ́ lójú mi, ilé tàn yín. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé mo wà lára àwọn tó campaign tako Gbádégẹṣin tó ló fẹ́ gba oyè. Lukman Gbádégẹṣin tó dàgbà sáàfin Sultan, mo wà lára àwọn tó tako pé kò jọ a lè gbé ọba tó mọ̀
tútó ká máa parẹ́ bọ́rọ́bọ́ níwájú sultan a lè fi jọba nílẹ̀ Yorùbá kò ní jọ. Mo wà lára àwọn tó kàn gbé ẹ ó wà ní YouTube ní ẹ wò ó. Now Aláàfin tuntun wá jẹ ó wá gbéra ẹ lọ́sọ̀dọ̀ sultan. Ẹ má jẹ́ tàn yín ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ọmọ Oòduà ọmọ kóòtù ojíire. Sultan mo lè fi gbogbo tí mo ní búra, a máa ṣe gbogbo nǹkan, a máa gbé mọ́ra, a máa gbé Aláàfin tuntun yìí, a máa gbé mọ́ra kó ba lè máa àtàkì Ọọ̀ni, kó ba lè ráyè jọba dominate lórí ilẹ̀ Yorùbá, so that anything tó bá ṣe ọkàn abalẹ̀ pé ṣèbí mo ní Aláàfin níbẹ̀. Inú ẹ̀ á máa dùn, á ní Aláàfin yẹn ọmọ wa ni, ọmọ wa l'Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ jẹ yẹn náà, ẹ jẹ́ ń pé agbéfóònù á máa control. Àwọn ọmọ mi wà níbi báyìí báyìí, wọ́n náà arrest wọn, bá a sọ fún wọn kan fi wọ́n lẹ̀. Kábíyèsí náà máa gbé fóònù, á máa pè ẹ́ tú wọn lẹ̀. Kò tán ẹ̀yin ọmọ Yorùbá, a wá gbé ẹbọ bẹ́ẹ̀ ní táwa sọ pé àfẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣé kò yẹ kẹ́ ẹ ronú eléyìí, kò tó ìrònú, ṣé eléyìí ò tó ronú, kò tó àpérò? Ṣé kò tó àpérò? Brother mi Adéfẹ́mi Òjó Kankin, ọ̀rọ̀ Yorùbá sún everybody, Yorùbá ló sún everybody, ṣùgbọ́n Oòduà nation yìí kò lè sún èmi láyéláyé. Orúkọ ni mo pààrọ̀ bí n ṣe Yorùbá, mo gba Yorùbá yẹn, mo gba lórúkọ tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n ìtàn sọ wípé tí mo bá sọ tó Yorùbá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin ọba ládéládé nílẹ̀ Yorùbá ẹ dìde kẹ́ sọ pé ọmọ yìí ní tó sọ yìí kò gbẹnu ẹ, kẹ́ punish me for that. Bóyá Ọ̀yọ́ empire, bóyá ó dé ilẹ̀ Yorùbá, bóyá ó dé Ondo state, bóyá Yorùbá tí wọ́n ń pè wọ́n yẹn, bóyá ó dé Ondo state, ẹ jáde kẹ́ prove ẹ fún mi pé Ọmọlúkà kò rí sọ. Mi ì bẹ́ o, lóòótọ́ mo kéré, ṣùgbọ́n small body big engine ni mí. Small body big engine, big brain, orí mi pé mo rìn. Yorùbá pé ìran kóòtù ó pé ó ní ọmọdé tó bá mọwọ́ wẹ̀ wọ́n lábàgbà jẹun, èmi mọwọ́ mi wẹ̀, mo súnmọ́ àwọn àgbààgbà. Mi nǹkan bá gbà jẹun nìkan, àwọn àgbà yẹn tún fi bí wọ́n ti ń ṣe oúnjẹ wọ́n fi hàn mí. Now ẹ súnmọ́ bí gbogbo ẹ̀yin èèyàn kẹjẹ kájọ gbọ́. Ẹ má sì mí gbọ́ o, mò ń sọ pé Yorùbá torí ó níbi tí mò ń lọ o, torí èmi mi ń ṣe Yorùbá mọ́. Ìtàn proof ẹ̀ fún mi pé mi ò ṣe Yorùbá. Tẹ́ ẹ bá dẹ́ mọ̀tàn wá gan, súnmọ́ àwọn àgbà tó mọ̀tàn jù yín lọ. Now ẹ gbọ́ mi, àwọn wo gan ni wọ́n ń pè ní Yorùbá? Ẹ̀yin gbogbo ojúlówó ọmọ káàárọ̀ ojíire tó ń wò mí, ọmọlúwàbí ọmọ kóòtù, ìran ọmọ Oòduà tó ń wò mí, ẹ súnmọ́ bí ẹ gbọ́ ìtàn. Mi ì ṣe onítàn o, ṣùgbọ́n ẹ gbọ́ òótọ́ níwọ̀nba táwa náà súnmọ́, tá a dẹ̀ gbọ́, tá a dẹ̀ mọ̀ ipò títọ́ ni, tá a mú wá fún yín. Ẹ pín prógrámù yìí. Àwọn wo gangan ni wọ́n ń pè ní Yorùbá? Kí ló bí Yorùbá? Kí a tó bẹ̀rẹ̀ sí ní pè wá ní Yorùbá, kí ni orúkọ tá a mọ ìran Yorùbá sí? Now listen, ìtàn sọ clearly wípé àwọn Ọ̀yọ́, not even Ọ̀yọ́ empire, kì í ṣe Ọ̀yọ́ empire gan, Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìlú, àwọn ni wọ́n ń pè ní Yorùbá. Gbogbo tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè wọ́n ní Yorùbá kò tí ì pé 200 years. Ọ̀yọ́ ni wọ́n pè ní Yorùbá. Ọ̀yọ́ tí wọ́n pè ní Yorùbá, kí ló bí Yorùbá? Kí ni ìtumọ̀ ẹ̀? Àwọn kan kọrin Yorùbá yoyoyo bí iná lẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Wọ́n kọ bẹ́ẹ̀ nítorí pé kí ni gbogbo wa àgbà orúkọ yẹn. Ní ọdún early 1900 or late 18th century,
ìwé ìròyìn Yorùbá jáde. Ìwé ìròyìn yẹn kí lorúkọ tí wọ́n pè é? Wọ́n pè ní ìwé ìròyìn àwọn Yorùbá àti àwọn Ẹ̀gbá. That is to tell you pé Ẹ̀gbá Aláké gan wọn ò kì í ṣe Yorùbá. Ẹ̀gbá wọn ò ṣe Yorùbá. Ọ̀yọ́ town, Ọ̀yọ́ city, àwọn nìkan ni wọ́n mọ̀ gẹ́gẹ́ bí Yorùbá, àwọn ni wọ́n sọ ní Yorùbá. Nígbà tí Ọ̀yọ́ empire dẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ, àwọn òyìnbó tó ń dé, Yorùbá yẹn náà fi ń pè wá, torí pé kí ni in tí wọ́n ń pè, tí wọ́n fi mọ̀ wá papọ̀, kóòtù tí wọ́n fi mọ̀ wá papọ̀ kò jẹ́ wọ́n pè, wọn ò lè pè dáadáa, kò ṣeé pè kóòtù, kò jẹ́ wọ́n pè. Then wọ́n ń wá orúkọ tó máa fi kó gbogbo kóòtù Ojíire tó máa fi kó wá papọ̀. Láì dé èkán pẹ̀lú Ọ̀yọ́ empire, àwọn ni wọ́n popular jù, torí kí dẹ̀ ni ìwà tó wà lọ́wọ́ wọn, ìwà ipá, irú ìwà burúkú, ìwà jìbìtì, ìwà olè, ìwà jàgùdà páálí tó wà lọ́wọ́ àwọn British, tó wà lọ́wọ́ England in particular, irú ìwà ló wà lọ́wọ́ Ọ̀yọ́. Ká fi tipátipá ní tí ò tọ́ sí ni ká fi tipátipá gbà á. Ẹ já mi tí mo bá parọ́. Ẹ gbé programu yìí. In tí ò tọ́ sí England á kúrò lórí ilẹ̀ wọn. Wọ́n gbọ̀nà South Africa lọ, wọ́n lọ wá gold, wọ́n lọ sí India, wọ́n lọ wá gold, wọ́n wọ Nàìjíríà, wọ́n wá gold, wọ́n kó ẹ̀pà, wọ́n kó gbogbo nǹkan lọ. Many countries of the world, in tí òun ṣe tí wọ́n kan fagídí gbà, wọ́n dẹ̀ prove pa wọ́n jẹ́ colonizer. Wọ́n tún fi yangàn, inú wọn dùn. Ìwà ipá, irú ìwà yẹn gangan ló wà lọ́wọ́ àwọn Ọ̀yọ́. Òun ló jẹ́ kí wọ́n popular. Èèyàn méjì tó bá ń ṣe burúkú, wọn ò kì í nífẹ̀ẹ́ ara wọn. Èèyàn méjì tó bá burú, wọn ò fẹ́ràn ara wọn. Òun ló mú káwọn England, òun ló mú kán kórìíra Ọ̀yọ́, tí wọ́n fi ìjà tógún tìjàtìjà tán fi paná Ọ̀yọ́ empire, tí ò fi sí tó jọ Ọ̀yọ́ empire mọ́. Ṣùgbọ́n wọ́n gba orúkọ yẹn, torí orúkọ yẹn wọ́n rí bó ti milẹ̀, wọ́n ti fi mọ̀ wọ́n, torí Ọ̀yọ́ gẹ́gẹ́ bí empire yẹn, wọ́n rìn, wọ́n dé Ìbàdàn, wọ́n dé Ṣakí, gbogbo àwọn agbègbè yẹn, tó fi wọ Ìbàdàn, tó fi wọ Ẹ̀gbá, tó fi wá dé àwọn apá kankan ní àwọn Benin Republic tí wọ́n pè ní Dahomey tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n dé gbogbo bẹ́ẹ̀, tó fi wọ àwọn apá kan ní Togo, tí wọ́n lọ ń gba tí òun ṣe tí wọ́n fi tipátipá ń gbà á. Èyí tí ò tọ́ sí wọn, wọ́n lọ fi tipátipá ń gbà á. Èyí tí Yorùbá táwa ń pè ní ìṣàkọ́lẹ̀. Kí ni ìṣàkọ́lẹ̀? Ntí ẹ̀rí lọ́dún, oyè báyẹn gbọ́dọ̀ kó wá fún wa. Tí wọn ò bá kó wá, wọ́n rán Ọ̀yọ́, ara àwọn ológun lọ, wọ́n lọ fi tipátipá, wọ́n fi gbà lọ́wọ́ àwọn èèyàn, wọ́n kó wá fún wọn lọ́yọ̀ọ́, wọ́n kó wá fún Aláàfin. Ìyẹn ló fún wọn ní popularity. Nígbà táwọn òyìnbó tó colonize wa ìdẹ̀ ń bọ̀, wọ́n ti ń gbọ́ nípa Ọ̀yọ́ empire yẹn. Ìyẹn gangan ni wọ́n mìnì wá. Nígbà tán dẹ̀ dé, wọ́n rí wọn pé wọ́n ti ń jẹ́ orúkọ yẹn, wọ́n dẹ̀ fẹ́ capture gbogbo wọn papọ̀. Ọ̀yọ́ empire tá à ń sọ nípa ẹ̀ kò dé Ọ̀ṣun o, kò dé Iléṣà, kò dé Ifẹ̀, kò dé Ìjẹ̀bú, kò dé Èkìtì, kò dé Ondo state, anywhere in Ondo state, bí Àkókó tàbọ̀wọ̀, tàbí ká sọ nípa àwọn Ìkálẹ̀, gbogbo Àtìlàjẹ, Ọ̀yọ́ empire kò dé gbogbo ibẹ̀ pọ́nbélé. Ìlú mi tó ti bí mi ní Àkókó 1642 ni wọ́n migrate kúrò ní Ifẹ̀, tí wọ́n lọ tẹ̀dó sí ìlú yẹn. Ó dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìrìn tí wọ́n rìn kó tó di pé wọ́n wá padà finally tẹ̀dó sí ibi tí wọ́n pè ní Ọ̀kà Àkókó lẹ́ni. Láti 1642 yẹn débi tá a dé yìí, mi ò gbọ́ nínú ìtàn, bóyá lẹ́nu kábíyèsí mi Aláyélúwà Òjìwàjíwà Ìlẹ̀kẹ̀, mi ò gbọ́ ní lẹ́nu wọn, tàbí àwọn àgbààgbà tí mo máa ń lọ ọ̀dọ̀ wọn yìí pé ṣé Ọ̀yọ́, ṣé wọ́n wá sí ìlú mi tàbí ìlú kankan lákòókò rí kí wọ́n bá gba ìṣàkọ́lẹ̀. Mi ò gbọ́ nínú ìtàn rí. That is to tell you pé Ọ̀yọ́ empire kò dé anywhere ní ìtàn pẹ̀lú Àkókó tàbí Èkìtì tàbí Ògùn state.
ìyẹn fi hàn wípé láti bẹ̀rẹ̀ wá a kì í ṣe Yorùbá, ọmọ Oòduà ni wá, ọmọ kóòtù òjíire òun ni wá, ọmọlúwàbí. A kì í ṣe Yorùbá torí Ọ̀yọ́ gangan ni wọ́n ń pè ní Yorùbá. Náà tá a bá wá gbé ọ̀rọ̀ yìí wò lọ́tún tá a gbé wò lósì, ẹ wá rí i pé Aláàfin àtàwọn Ọ̀yọ́ ẹ rí i pé wọn ò parọ́ tán bá sọ fún yín pé Aláàfin ló lórí ọba nílẹ̀ Yorùbá, wọn ò parọ́. Àwọn ló lórí ọba, ṣùgbọ́n kì í ṣe àwọn ló lórí ọba ní ilẹ̀ kóòtù òjíire, kì í ṣàwọn, kì í ṣàwọn ló lórí ọba ní ilẹ̀ Oòduà yìí, kì í ṣàwọn. Ilẹ̀ Yorùbá tó comprise of Ọ̀yọ́ empire òun nìkan ni wọ́n ń jẹ́ Yorùbá. So tó bá sọ pé Aláàfin ló lórí wọn kò sí wàhálà. Later la gbọ́ pé wọ́n pàpà kọ́ńkà àwọn Ọ̀yọ́ empire padà kọ́ńkà àwọn Ẹ̀gbá, àwọn Ìláró, àwọn Yewa, gbogbo wọn yẹn wọ́n padà lọ kọ́ńkà wọn. Ìyẹn ò ń ṣe issue. Àwọn Ẹ̀gbá dẹ̀ ti jà, wọ́n gbára wọn nígbà yẹn nínú ìtàn. Òun ló bí Lísàbí tó padà jà Agbòǹgbò Àkàlà, tó jà tó gba ibẹ̀ tó gbà sílẹ̀. Àkókò, Èkìtì, Ìjẹ̀ṣà wọn ò fi gbà kankan túra lẹ̀ torí wọ́n dúró tán ní pé yes ní tó bá máa gbà la máa fún. Kò sí ogun tó dojú èyíkéyìí nínú wọn. That is why tán ṣe ń kí ìlú mi pé ogun kógun kì í dojú kẹkùn níbùdó, ogun tó bá dojú kẹkùn níbùdó yóò tẹ̀lé ẹbọra, kò sógun ẹ̀. Ṣé ẹ wá níbi tí mò ń lọ? Àwọn òyìnbó yìí ti ra orúkọ yẹn torí pé wọ́n rí gbogbo wa gẹ́gẹ́ bí lineage kan. Wọ́n rí wa pé ìkan ni wá, àṣà wa, èdè wa, ìtàn wa, wọ́n rí pé ìkan ni. Wọ́n dẹ̀ fẹ́ fún wa ní orúkọ torí orúkọ tí wọ́n mọ àwa apá kan sí kóòtù òjíbí. Wọ́n rí orúkọ yẹn kò dàbí, kò kọ́gbọ̀n, kò popular. Wọ́n fẹ́ lo orúkọ tó popular, which is orúkọ tí wọ́n fún àwọn Ọ̀yọ́. Yẹn ni Yorùbá tá à ń jẹ́ yẹn. No one nígbà tá a bẹ̀rẹ̀ Yorùbá nation, àwọn kan párígá wọ́n làwọn ò jẹ́ Yorùbá nation tí wọ́n pé àwọn ò ṣe Yorùbá. Àwọn kan sọ pé àwọn ò kì í ṣọmọ Odùduwà. Oríṣiríṣi ló jáde. Òye ṣẹ̀ṣẹ̀ wá yé mi ní nígbà táwọn Ọ̀yọ́ wá bẹ̀rẹ̀ sí ní hu ìwà bínibí wọn, ìwà tó ti wà lọ́wọ́ wọn látọdún tó ti pẹ́. Mi rí kọ́mẹ̀ntì yẹn, máa bá mi kọ́mẹ̀ntì. Bó bá jẹ́ pé Ọlọ́run kó bùkún orílẹ̀-èdè Oòduà àbí orílẹ̀-èdè Káàárọ̀ Oòjíire kóòtù ni ẹ máa bá mi sọ. Torí àwọn Ọ̀yọ́ ti sọ pé gbogbo wa kọ́ ni Yorùbá o. Tán bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ kóòtù, Aláàfin tá à ń sọ nípa ẹ̀ kò rí gbòyàn sí nínú kóòtù yìí. Nínú ìtàn, àmọ́ oríṣiríṣi ìtàn ni wọ́n fabricate. Eléyìí fabricate tiẹ̀, Ọ̀kànbí bí Odùduwà, Odùduwà bí Ọ̀kànbí bí méje, ó bí lágbájá, ó bí tàmẹ̀dù. Ibẹ̀ làwọn kan ti sọ pé Oòduà méjì ló wà, ìkan tẹ̀wọ̀n rọ̀, ìkan wọ́n bí oríṣiríṣi kò káyé, kò sẹ́ni tó ṣojú ẹ̀ nínú wa. But listen, ẹ̀yin èèyàn mi, nítorí àìgbàfúra, nítorí àìgbà pé ká gbà fún ara wa, ó ti jẹ́ kí Yorùbá sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù. We have lost many things. Nítorí àìsí àkọọ́lẹ̀, mo ti sọrí nínú ètò mi, nínú prógrámù kan nínú TikTok, wọ́n ṣètò yẹn, mo wọlé síbẹ̀. Nígbà tí mo wọlé sínú prógrámù yẹn, mo wá ń ṣàlàyé fún wọn, mo ní in tó fìyà ń jẹ Yorùbá lè ní kò ju àìsí àkọọ́lẹ̀. Ìbá ṣe wípé àkọọ́lẹ̀ wà ní, Yorùbá ò lákọọ́lẹ̀, ìtàn ni Yorùbá máa ń sọ. Yorùbá wọ́n á sọ bó ṣe ń ṣẹlẹ̀, wọ́n á sọ fún àwọn ọmọ náà kíráàbẹ̀, wọ́n á tún sọ. Ibi tán ti ń sọ, ibẹ̀ ni wọ́n ti ọ̀tàkẹ́ àbíbá náà ṣe ń pe òyìnbó yẹn, ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní yí orí ẹ̀ po. Kò ibẹ̀ náà ti yí orí ẹ̀ po, tán ti dorí ìtàn rú tí wọn ò ti jẹ́ ká mọ bó ṣe lọ. Ẹ pé ètò yìí, ibẹ̀ náà ti dorí gbogbo ẹ̀rù.
kíní kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá lóòótọ́ lóòótọ́ àtẹ̀wọ̀n rọ̀ bóyá lóòótọ́ ni wọ́n bí ní tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni wípé Ilé Ifẹ̀ this research ó fi hàn dájú ṣáká wípé Ilé Ifẹ̀ ti ní exist over 10,000 years. Ọjọ́ wo ni Ọ̀yọ́ bẹ̀rẹ̀? Ìtàn fi yé wa clearly ìlú Ọ̀wọ̀ tẹ́ ẹ̀ ń wò bí tí Ọ̀wọ̀ yìí ìlú Ọ̀wọ̀ ìtàn sọ wípé ìlú Ọ̀wọ̀ senior ó ju Ọ̀yọ́ Aláàfin lọ. Ọ̀wọ̀ tẹ́ ẹ̀ ń wò yìí ó ju Ọ̀yọ́ lọ nínú ìtàn. That is why tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ ẹ wà lọ́yọ̀ọ́ tó fi wọ Ìbàdàn tó fi dé Ẹ̀gbá yẹn wọ Èkó àwa tá a wà ní stéètì apá ibi I'm talking of Ọ̀ṣun, Èkìtì and Ondo state ẹ máa ń rí wa bíbà tí kò sí tá a jẹ́ náà ẹ máa ń rí wa bíbà tó jẹ́ pé we are nothing bíbà tá a lọ́pọlọ lórí you see us as a lesser people most especially àwọn Ọ̀yọ́ àwọn Ìbàdàn àwọn Ẹ̀gbá bẹ́ẹ̀ ṣe ìrídẹ́ rí àwa tá a jẹ́ Ondo Èkìtì state and Ọ̀ṣun bẹ́ẹ̀ ṣe ń wò wá nìyẹn. You see us as a lesser people ẹni tí ò tó tí ò yẹ kó sọ̀rọ̀. Ọ̀yọ́ tẹ́ ń pariwo Ọ̀wọ̀ ó ju Ọ̀yọ́ lọ. Ọ̀wọ̀ ti ń exist kì í sọ̀rọ̀ 2,000 3,000 years lọ́wọ́ ti ń exist. Ọ̀wọ̀ ọmọdé bí ìkúkú sọmọ bẹ́ẹ̀ kán má sọ pé ṣe nítorí pé mo jẹ́ mọ́ bẹ́ẹ̀ ni mo ṣe ń para mi lé mi ìfẹ́ yàwó mbẹ̀ mi ìlẹ́bí mbẹ̀. Ṣùgbọ́n tá a bá rò títọ́ a máa sọ. Ẹ̀yin kan wá ń kóra yín jọ ẹ bá ń dorí ìtàn kodò ẹ fi ń dá dúdú ẹ fi ń dá sílẹ̀ nílẹ̀ Yorùbá. We will not take this. Mo ń sọ fún yín ní àìmọye ìpè tí mo gbà ní ẹnìkan dídí pè mí ní tó ní Ọmọlúkà òun oṣù àpò òun ní tẹ̀sí gbogbo ilé tẹ́lẹ̀ ń ṣe yìí báyìí ṣé kìí ṣe wàhálà tá a fẹ́ lọ máa kórè mo jù ẹ́ ò jù bí ó tó mi ò ṣe ṣé Ọ̀yọ́ ò ní máa tẹ̀ wá mọ́lẹ̀ bọ́n ṣe fẹ́ tí wọ́n bá gba Yorùbá nation yẹn. Ó ní òun ní pé òun kúkú ṣe Yorùbá ń tẹ̀ wọn ìran Oòduà lòun. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo dẹ̀ sọ fún clearly èmi gan ṣe Yorùbá ìtàn sọ pé kàláfíà jọba ní gbogbo wa ṣe gbà pé wẹ́ ká máa jọ orúkọ yẹn lọ ṣe bí bàtà bẹ̀rẹ̀ ìrìn àjò yìí Oòduà nation là ń pariwo. No ẹ sọ fún mi pé mo parọ́ èyí tẹ́ ẹ ti ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ Oòduà nation la fi ń pariwo. Tẹ́ ẹ bá lọ gbá wọn fídíò tí Nnamdi Kanu tó ṣe ní 4-5 years Oòduà nation ló ń sọ nínú ẹ̀ torí nǹkan tó gbọ́ pa à ń jẹ́ nìyẹn. Ṣùgbọ́n gbà tó dé level kan for peace to reign pé ká ṣáà gbà fúnra wa accept pé Yorùbá yẹn la máa jẹ́ abẹ̀sí ní jẹ́ Yorùbá nation just for the fact pé àwọn kan láwọn kì í ṣe ọmọ Oòduà and there is no problem sọ pé dandandandan gbogbo wa la ọmọ Oòduà Ìjẹ̀bú àwọn Ìjẹ̀bú wọn ò kì í ṣe ọmọ Oòduà àwọn Ìjẹ̀bú ò kì í ṣe ọmọ Oòduà no there is no doubt. Ìdílé Ọbámọ́kí wọ́n wà ní Ifẹ̀ di ọlá. Ìdílé Ọbàtálá tẹ́ ẹ bá débẹ̀ ẹ dé ibẹ̀ ó wà nífẹ̀ dọ́là. Ìdílé Ọbàtálá ìdílé Ọbámọ́kí wà ńbẹ̀ ìdílé Ọ̀rànfẹ̀ wà ńbẹ̀ gbogbo àwọn eléyìí ni wọ́n wà tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn àgbààgbà ní Ifẹ̀ tí gbogbo wọn dẹ̀ gbà fún Oòduà gbogbo wọn ni wọ́n gbà fún Oòduà yìí pé agbàfẹ́ ni kó máa ṣe olórí wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ló jọba o kì í ṣe pé wọn ò jọba o Ọbàtálá jọba o Ọ̀rànfẹ̀ jọba o Oòduà jọba o Ọbalùfọ̀n Ògbógbódìrin ó jọba o gbogbo wọn ló jọba ní Ifẹ̀ títí di ọ̀la ilé wọn wà nífẹ̀. Ṣùgbọ́n ẹ sọ fún mi ibo ni ilé Ọ̀kànbí wà nífẹ̀? Mo ń lọ Ifẹ̀ dáadáa ibo ni ilé Ọ̀kànbí wà ńbẹ̀? Ìdílé Ọ̀rànmíyàn ó wà nífẹ̀. Thank you brother mi Táyọ̀ Òṣòdì ó wà nífẹ̀.
Ọ̀rànmíyàn tí wọ́n sọ ipò tẹ ìlú Ọ̀yọ́ dó nínú àwọn ìtàn tẹ́mi gbọ́ nínú findings mi, Ọ̀rànmíyàn nìkan ni ìran ọmọ kóòtù tó jọba nílùú mẹ́ta, ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ìtàn lè prove ẹ̀. Ọ̀rànmíyàn jọba nífẹ̀, ó jọba ní Benin, ó dẹ̀ tún jọba lọ́yọ̀ọ́ Aláàfin. Ìdí tó fi jọba lọ́yọ̀ọ́ ni pé òun ló lọ tẹ Ọ̀yọ́ dó lẹ́yìn tó jọba ní Ifẹ̀ ló ti kọ́kọ́ jọba, gẹ́gẹ́ bí ìtàn yẹn ṣe sọ. Àwọn Benin, àwọn agbègbè kan ti wà, àwọn èèyàn ti wà ní Benin, let me put it that way. Benin ti dúró gẹ́gẹ́ bí ìlú kan. Bó ti ẹ̀ pé gbogbo ìlú tá à ń dárúkọ wọ̀nyí kéékèèké náà ní gbogbo ẹ̀ lásìkò yìí, ní àsìkò yẹn kì í ṣe pé ìlú tó tóbi kan rẹpẹtẹ. Àwọn Benin ló ránṣẹ́ wá sí Ifẹ̀ báwọn nílò ọba. Ọ̀rànmíyàn dẹ̀ ń jọba ní Ifẹ̀ lọ́wọ́lọ́wọ́ lásìkò yẹn. Ṣùgbọ́n àwọn Ọ̀rànmíyàn ó fẹ́ rán ọmọ ẹ̀ kó lọ jọba ní Benin, ṣùgbọ́n wọ́n láwọn Benin kọ̀ torí wọ́n ti gbọ́ agbára tí Ọ̀rànyàn ní pé òun làwọn fẹ́. Ọ̀rànyàn fi Ifẹ̀ sílẹ̀ ó lọ jọba ní Benin. Òun ló bí ìdílé tó ń jọba títí di èmi ẹlẹ́ni ní Benin tí wọn ò dẹ̀ tí yí padà. Torí ìgbà tó débẹ̀ ó bímọ, ọmọ tó bí ni wọ́n pè ní Ewéka. Ìdílé Ewéka yẹn ló ń jẹ ọba of Benin títí dọ̀la ọlọ́la. Kí ló dé tí wọ́n pè ní ọba of Benin? Tó bá jẹ́ pé ó ní bó ṣe jẹ́, wọn ò ṣe lórúkọ tó máa pè ọba. Ṣé ọba yẹn kì í ṣèdè Yorùbá? Èdè kóòtù òjíire ni o. Lẹ́yìn tí èdè àìyedè tún ṣẹlẹ̀ ní Benin, táwọn Benin yẹn ń hu ìwà bákanbákan, wọ́n ní inú bí Ọ̀rànyàn, ó bínú kúrò níbẹ̀, ó fọmọ ìjọba fún wọn níbẹ̀, ó kúrò, ó lọ. Ìgbà yẹn ló ṣẹ̀ lọ tẹ ìlú Ọ̀yọ́ dó tó wá jẹ́ olórí fún wọn as the first Aláàfin. Ó ṣeé ṣe kó má jẹ́ Aláàfin ni wọ́n ń pè o. Mo sì ń ṣe iṣẹ́ ìwádìí mi in tó bí Aláàfin tí wọ́n ń pè wọ́n yẹn, mo sì ń ṣe ìwádìí lé lórí. Ẹni tó sọ̀tẹ̀ yẹn fún mi mo ti gbọ́, ṣùgbọ́n mo sì ní ẹnìkan tí mo lọ bá tí mo fẹ́ gbọ́ details ìtàn yẹn lẹ́nu ẹ̀, máa tún mú wá fún yín. Ẹ pé Ọ̀yọ́ dáadé ń sọ tí Ọ̀rànmíyàn tẹ̀dó, Ọ̀yọ́ yẹn túká o. Ọ̀yọ́ mẹ́rin ni wọ́n tẹ̀dó kó tó di pé Ọ̀yọ́ ilé ìṣẹ̀ṣẹ̀ dúró. Kìsí Ọ̀yọ́ ni o, Ìgbòho Ọ̀yọ́ ni o, Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ ni o, kó tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé Ọ̀yọ́ Aláàfin eléyìí kó ṣẹ̀ṣẹ̀ tó wá dúró. Eléyìí tó dúró yìí gan ọ̀pọ̀lọpọ̀ ìgbà làwọn Fúlàní ti dà wọ́n láàmú kó tó di pé wọ́n gbé agbára wọ̀ káwọn náà tó jà kan tó di nǹkan. Now in conclusion, mo sọ lẹ́ẹ̀kan, mo ní Bíbélì sọ yìí pé ìgbéraga ní ṣíwájú ìparun. Ó tún fọ́dà, ó ní nígbà tí ìgbéraga dé ní ìtìjú dé. Ṣé ìtìjú ò dé f'Aláàfin? Bàbá sọ fún yín náà pé ó yẹ kẹ́ tí ẹ máa paná gbogbo ẹ̀ mọ́lẹ̀ pé rárá. Ó dé ọjọ́ tó dórí oyè, ọjọ́ yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe kéèsì. Ọba tán lẹ bàbá ọba Ọ̀yọ́túnjí tán lẹ pa kẹfọ gbùgbù pa, ẹ ti ń ṣe kéèsì ẹ lọ́wọ́lọ́wọ́. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Àwa tó yẹ ká dìde ká máa defend yín tó bá rí ẹ ní àbùkù tàbí ìwọ̀sí tó fẹ́ tàlù yín. You are power intoxicated, power drunk. Agbára yẹn ń kùn yín. Ìdí nǹkan ni ọba ànádà àjogún Ifá tó ní kó mọ̀ kú. Ẹni tó fi fún kọ́. Ẹ wá wo ẹ̀yin ọmọ kóòtù òjíire kò wá dán. Bóyá nítorí pé ó jẹ́ chairman, wọ́n ní Aláàfin òun ní permanent chairman gbogbo lọ́balọ́ba lọ́yọ́ state. Bóyá
bóyá nítorí yẹn lágbára ṣe ń gun bàbá ọwọ́ adé. Kí ló wá ṣẹlẹ̀ báyìí? Ìwé ti jáde, wọ́n ní bàbá ò lè ṣe permanent chairman mọ́. Olúbàdàn máa jẹ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ náà máa jẹ́. Ìlú méjèèjì ń ṣe ìlú yẹpẹrẹ, wọ́n lè wà lára ìlú tó Ọ̀yọ́ empire control, but àwọn gan ti sọ pé àwọn ò gbà. Aláàfin nìkan ò lè máa ṣe mọ́. Kò tán, ìtí ò ṣẹlẹ̀ rí. Kò wá tán, nígbà tí ìgbéraga dé ni ìtìjú dé. Ìgbéraga dé, ìtìjú dé. Lórí oyè tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ tí ó ti póṣù méjì, ẹ̀yin ọmọ kóòtù ẹ̀tọ́ só ti póṣù méjì ní tí bàbá jẹ, ó ti bẹ̀rẹ̀ bátù. Ẹ̀rọ sẹ́kẹ́tẹ̀rí pé ibi tó lè là bọ́mọkùnrin kìíní kan ni, kì í ṣe irú eléyìí ibi tó kí orí sí àfọwọ́fà ni o. Ẹ sọ fún Aláàfin bẹ́ẹ̀ pé ní tó kojú sí ní kùtùkùtù yìí àfọwọ́fà ni, ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ sọ fún pé kó ṣe jẹ́jẹ́, ẹni kó tẹ̀ ẹ́ jẹ́jẹ́, ẹni kó sí mẹ́dọ̀. Tí ò bá torí epo jẹ iṣu, ẹni kó torí iṣu jẹ epo. Tí ò bá ro ti ìran ọmọ káàárọ̀ oòjíire, ẹni kó ro ti ìran tiẹ̀ fúnra ẹ̀, kó ro tọmọ ẹ̀, kó ro tara ẹ̀. Ìdí tán lágbára, páwà máa ń tán. Ẹnìkan lágbára gùn títí tó ní kò sọ́lọ́run. Mo fi gbogbo ń tẹ́ níbẹ̀ yẹn pín ètò yìí. Ó ní kò sí Ọlọ́run, ó ní tó bá wá ṣe é ṣe tọ́lọ́run bá wà gan-an alájẹ́pọ̀ òní gbákejì ẹ̀. Ọlọ́run wá fọwọ́ lẹ́nu, Ọlọ́run wò lẹ́ títí ó bú sẹ́rìn. Ọ̀rọ̀ yẹn tún jáde nígbà tí ìgbéraga dé, ìtìjú dé. Ó lágbára, is so powerful. Agbára tó ní ló dẹ̀ mú kó sọ bẹ́ẹ̀ pé kò sí tó jọ Ọlọ́run. Ṣùgbọ́n Ọlọ́run wá fi agbára hàn. Ẹ bèrè pé kí ló pa? Ẹ̀fọn lásán, mosquito. Ẹ̀fọn, the smallest animal. Táwọn òyìnbó sọ fún wa pé ó kéré jù. Òun ló pa ẹ̀fọn tíntín nìyẹn. Nígbà tí ìgbéraga dé, ìtìjú dé. Ẹ sọ fún bàbá pé ó disappoint gbogbo ọmọ Yorùbá. Ó disappoint gbogbo ọmọ kóòtù ojíire. Àwa tó yẹ kí inú wa máa dùn pé ìgbà ọ̀tun wọlé dé nílẹ̀ Yorùbá. No matter what, káàtì wá gbà pé Ọọ̀ni ṣẹ̀yìn kẹ́ ẹ tó gorí oyè. Bóyá kò sọ̀pọ́tì o, bóyá kò ṣe o, bó tó yẹ kẹ́ ẹ rántí wípé Ògúnwùsì ó yàtọ̀, Ọọ̀ni, orí àpèrè Ọọ̀ni ó yàtọ̀. Lọ́jọ́ tí Ògúnwùsì tó ti di Ọọ̀ni, ọjọ́ ẹ̀ ló ti di òrìṣà. Ó yẹ kí ìyàtọ̀ wà bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá fi ọ̀wọ̀ fún Ògúnwùsì, ẹ bá máa bọ̀wọ̀ yẹn fún orí àpèrè Ọọ̀ni yẹn. Abọ́rẹ̀ ní Ọọ̀ni kì í ṣọmọ Oòduà, kì í ṣe gbá, kì í ṣàwo. Bọ̀t orí àpèrè yẹn ni Oòduà jókòó sí. Orí àpèrè yẹn ni Ọbámọ́kí, Ọbàtálá, Ọ̀rànfẹ̀. Orí àpèrè yẹn ni gbogbo wọn jókòó sí tí wọ́n ti ṣọba ní Ifẹ̀. The same orí àpèrè yẹn. Tó o bá wá bọ̀wọ̀ fún Ọ̀jájá, fún Ògúnwùsì, ẹni ìtàn, ó yẹ kó bọ̀wọ̀ fún orí àpèrè yẹn. Yes, mo respect orí ìtẹ́ yìí. You should be able to give maximum respect to that throne. Mi ò rí ọba náà nílẹ̀ Haúsá ta ló fẹ́ gbéná wojú sultan, ta ní báwo ni ti sultan ṣe jẹ́. Ìyẹn ló ń ṣe sultan tó ṣe ń ṣe gíragíra tóun náà fẹ́ máa control ilẹ̀ Yorùbá tí ò dẹ̀ lè ṣe é ṣe. Wọ́n fẹ́ gbé ẹ mọ́ra báyìí, wọ́n á gbé ẹ sínú pọ́kẹ̀tì wọn, wọ́n á ju ẹ sínú àpò. Aláàfin ni mò ń bá wí o, wọ́n á ju Aláàfin. Sultan àwọn wọ̀nyẹn ní owó. They are not just there. Àwọn yẹn ló ń pàṣẹ owó Nàìjíríà. Kì í tún wá ṣàwọn nìkan. Saudi ń gbówó wá fún wọn, Iraq ń gbówó fún wọn, Turkey ń gbówó fún wọn, British kò ń gbówó fún wọn. Gbogbo ọ̀nà lówó ń gbà wọlé sí wọn lọ́wọ́. Wọ́n fi owó yẹn wọ́n fi mú ojú yín, wọ́n wá jù yín sápò. You will now become a puppet
to the Sultan of Sokoto in tá a sọ pé àfẹ́ láti bẹ̀rẹ̀. Yorùbá ọmọ káàárọ̀ oòjíire ẹ bá mi pín ètò yìí o, ẹjọ́ dọ́dọ̀ bàbá Akíntóyè, bàbá olóríire, ẹni kí bàbá wa bá wa sọ̀rọ̀ o, a kì í sọmọ Yorùbá o, ẹ dẹ̀ sọ fún wọn, ẹ jẹ́ kán mọ̀ pé Ọmọlúkà ò ṣe Yorùbá nation mọ́ o, ṣùgbọ́n mo ń ṣe Odùduwà nation, ó pẹ́ tí mo ti ń ṣe. Tẹ́ ẹ̀ bá wá fún Odùduwà nation, ẹ̀yin tẹ́ ẹ̀ bá fẹ́ ẹ jẹ́ ká mọ̀, ó jẹ́ kóòtù nation ni ẹ jẹ́ ká mọ̀, jẹ́ kóòtù wa lọ, ṣùgbọ́n mi ń ṣe Yorùbá. Ìtàn sọ bẹ́ẹ̀ pé ìran mi o l'Ondo state táwa ti wáyé o mọ́ Èkìtì à ń ṣe Yorùbá. Káwọn Ọ̀yọ́ kan fọwọ́ mú Yorùbá wọn kán nìkan máa jẹ́ Yorùbá wọn lọ. Oòduà nation yìí ikú nìkan ló lè gbà lẹ́nu mi, ikú nìkan. Èmi dẹ̀ mọ̀ pé ikú mi dọ̀la, tó bá kọ̀la ọ̀la òdẹ kì í tán. Mi ní bá wọn kú léwe, mi ní kú kú ọ̀wọ̀wọ̀, màá gbọ́, màá tọ́ láyé, màá pẹ́ lórí ilẹ̀ èèpẹ̀. Oòduà nation yìí, òmìnira ọmọ káàárọ̀ oòjíire yìí, màá jáde bí gẹ́ẹ́ni, nothing will stop me. Ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi máa yé o, ẹ̀yin tí ẹ bá understand ẹ béèrè o, kẹ́ tó gbé lọ pé Ọmọlúkà ti kúrò nínú ẹ ọgọ́lọ́wọ́ ṣe mi ò kúrò, inú Yorùbá ni mo ti kúrò, mo ti fi Yorùbá lẹ̀ fáwọn Ọ̀yọ́, mi ń ṣe Yorùbá. Àwọn Abudu kí lorúkọ bọ̀dá mi tó nírùngbọ̀n yìí, kí lorúkọ Abudu Marufu olùyà tó jókòó sí Amẹ́ríkà tó fẹ́ máa dá wàhálà alẹ̀, irúkírú ọbẹ̀ wọ jáde. Dàgbùdà mi ò jẹ́ lábẹ́ gáàsì ẹ̀, ìjẹ́ lábẹ́ rẹ̀. So àwọn ló ń sọ pé àwọn ní Yorùbá, wọ́n láwọn ló lórí gbogbo Yorùbá, àwọn ló ní Yorùbá ẹ fi ilẹ̀ fún wọn. So tí anywhere tẹ́ bá ti rí táwọn ọmọ Ọ̀yọ́ sọ yí pé Ọọ̀ni Aláàfin ló lórí ọba Yorùbá, ẹ má bá wọn ágíw o, òótọ́ ni wọ́n sọ o, àwọn ló lórí ọba o. Bọ́dà mi Awíkonko, má bá wọn ágíw mọ́ o, àwọn ló lórí ọba Yorùbá lóòótọ́ o. Ṣùgbọ́n tó wà ńbẹ̀ ni pé Ifẹ̀ ò kì í ṣe Yorùbá o, Ẹ̀gbá ò kì í ṣe Yorùbá o, Ìjẹ̀bú ò kì í ṣe Yorùbá o, gbogbo Rẹ́mọ ò kì í ṣe Yorùbá o, Ìjẹ̀ṣà ò kì í ṣe Yorùbá o, Òṣogbo ò kì í ṣe Yorùbá o, Èkìtì ò kì í ṣe Yorùbá o, Àkókò ò kì í ṣe Yorùbá o, Ọ̀wọ̀mọdé wọn ì ṣe Yorùbá o, Àkúrẹ́, Oǹdó, Ìdànrè Ancient City of Ìdànrè wọn ì ṣe Yorùbá o, gbogbo Ìlàjẹ àti Ìkálẹ̀ wọn ì ṣe Yorùbá o, Àpọ́ ìwọ̀n ì ṣe Yorùbá o. Brọ́dà wa Awíkonko ẹ máa sọ fún bàá mi Sokoti, ẹ jẹ́ kán mọ̀ bẹ́ẹ̀. Tọ́ bá ń kílèmù fún yín báwọn ló lórí ọba nílẹ̀ Yorùbá, ẹ má bá wọn ágíw, àwọn ni lóòótọ́, àwọn ní ìtàn sọ bẹ́ẹ̀ káwọn ni. Ṣùgbọ́n wọ́n mọ ibi tí Yorùbá wọ́n mọ ibi tó dé. Kóòtù làwa, ọmọ Oòduà làwa, no doubt. Ẹ sọ bẹ́ẹ̀ fún pé bó ṣe ń lọ nìyẹn. Ẹ bá mi ṣí ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn brọ́dà wa Awíkonko, rọ́rọ̀ yẹn ká lára, ó ṣe gbogbo. Ẹ sọ fún wọn, ẹ má wulẹ̀, ẹ má bá ọfà pọ̀lọpọ̀lọ, ẹ má fi pejò mọ́, wọ́n rí sọ. Àwọn olórí ọba Yorùbá, Ọ̀yọ́ ni Yorùbá. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ní ìṣe Yorùbá, mo ti sọ. Oòduà nation mi, mo ti padà sínú ẹ̀. Ṣé eléyìí tó wà níbí, ṣé pé Yorùbá nation ni mo kọ sí, mo fọlọ́run búra fún gbogbo eléyìí tí mo ṣe sílẹ̀, mo wọ́gi lé gbogbo ẹ̀. Màá lọ rán pa fún ẹni tó máa bá mi rán, wọ́n rán papọ̀, màá wá dorí ẹ̀ dé, màá tẹ̀ sí iwájú ilé, àmọ́ fi sá nǹkan, màá lọ ṣe mí. Ẹ mọ̀ mí náà, Ọlọ́run á gbé àánú dìde, màá rówó, màá lọ ṣe mí this very banner. Màá ṣe mí tí màá kọ Oòduà sí, kò ní sí tó jọ́ ọmọ Yorùbá nínú ẹ̀ mọ́. Gbogbo tó fẹ́ kọ ọmọ Yorùbá sí wọ̀nyí, ọmọ Yorùbá Iléyá, ọmọ Oòduà Iléyá ni màá kọ, tàbí kí n kọ ọmọ Yorùbá, màá fi /kóòtù, màá fi sínú ẹ̀. Ọmọ Oòduà /kóòtù ojíire Iléyá ní tí màá kọ síbẹ̀ nìyẹn. Mo guarantee yín, kọ́sẹ̀ yìí tó parí, sọ́sẹ̀ tó ń bọ̀, màá ṣe é. Ọlọ́run á pèsè fún mi, màá ṣe é. Kò sí tó jẹ́ Yorùbá nation ọmọ lọ́dọ̀ tèmi. Oòduà nation continue. Ọmọlúkà ni mo ń jẹ́ kò pé méjì, Ọmọlúkà yín rè. Ó fi ọ̀nà Ọlọ́run bẹ̀ yín, fíìmù mi tuntun ẹ bá mi wò ó. Gani Olóyèdé, ẹ má gbé yẹn wá o. Ìgbómìnà àwọn Ìgbómìnà kan wọ́n ti yọ upload mi pé Ọmọlúkà ṣe bó sọ pé
ìgbómìnà Yorùbá nìyí, Yorùbá lẹ́yìn. Wọ́n láwọn kì í ṣe Yorùbá, àwọn ìgbómìnà láwọn kì í ṣe Yorùbá, àwọn okun wọ́n láwọn kì í ṣe Yorùbá. Gbogbo wọn náà ti mẹ́sẹ̀jì bí báyìí tó wà bí, mẹ́sẹ̀jì wọn wà bí, okun, àwọn ìgbómìnà wọn. Àwọn ọmọ tán, so ẹ̀yin ìgbómìnà lẹ máa dìtàmì bóyá Yorùbá nìyí àbẹ́ kì í ṣe Yorùbá, ṣùgbọ́n tèmi ni mo mọ̀. Ṣé Oǹdó, Èkìtì, Ọ̀ṣun, kì í ṣe Yorùbá. Ségòbè, fíìmù mi ẹ bá mi wò ó, mo fọlọ́run bẹ̀ yín, yá ẹ sáré wo jíngù yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò ó, ẹ má wo ẹ̀ṣẹ̀ mi, ó yá ẹ sáré gba jíngù yìí náà. Ó yọ ọ̀rọ̀ mi ṣe é dìbò o. Àsìndẹ̀mádé. Èrè ìyàwó kò jọ tẹ́nikẹ́ni o. Àsìndẹ̀mádé. Àsìndẹ̀mádé the royal craftsman ọmọ Olúkàfí production ṣe ní yóò kọjá bẹ́ẹ̀. Àsìndẹ̀mádé the royal craftsman tàlàsìndẹ̀mádé ṣoreṣore wọ bí ṣore sí ìlú ayédè ọgbọ̀nlọ́wọ́ àìsàn kò ní kú fọ̀ ládìde. èèmọ̀ wò ló ọmọ bá fárígà ọlọ́run ò lè jọba láìsí adé ìṣẹ̀ǹbáyé o. ibo gan la dé ìṣẹ̀ǹbáyé wọlé sí. ìyàwó ọba kájọ làrẹ́ tí rojú kankan yìí. ẹni agbọ́jọ kùlẹ̀ ọmọ jẹ́ ní àgbà. olùkọ́ yìí ò sinmi ogun ìlú kájọ lọ sinmi ìjà. ogun ńlá bẹ́ sílẹ̀ ìlú gbọ́nà jọ ìkúlẹ̀ abiyamọ. ọmọ olùkà ṣe ní yóò kọjá fẹnu ròyìn. Àsìndẹ̀mádé royal craftsman ọmọ olùkà lọ produce ẹ̀. ọláyínká òkè ló direct ẹ̀. steering rose odika agẹ̀sìnjábọ̀ ifá. peter fatomilola ọmọjọwọ́ ọmọ nìyí ọmọ olùkà fúnra ẹ̀. ìdòwú mustapha tèmítàpẹ́ bá bíẹ́lẹ̀. ẹni ọlá àjàmà ó ti jáde báyẹn lọ́rọ́ ṣe ẹ̀. ó wà lórí ọmọ olùkà Great TV lórí YouTube channel. sinimá wò tí wọ́n l'Àsìndẹ̀mádé royal craftsman. Bó ṣe jẹ́ nìyẹn, ó dùn, ẹ lọ wò ó. Tẹ́ ẹ bá wo fíìmù yẹn ẹ lè understand nǹkan tí mò ń sọ. tó Ọlọ́run á fún gbogbo wa ṣe apọ́n yín lé o. Ọmọlúkà ni mo jẹ́ rí dájú pé pín prógráàmù yìí kó débi tó yẹ kó dé o. Jésù Olúwa wa. Jésù Olúwa wa, àmín.